Welcome to iSyn TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. Kí wa káàbọ̀ sí abala ǹjẹ́ ẹ ti gbọ́ àti ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé àwọn agbébọn ya wọ ìlú Àbújá òní tí í ṣe ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2025. Àwọn agbébọn ya wọ ìlú Àbújá wọ́n sì jí díákónì méjì gbé. Lọ́wọ́lọ́wọ́ bí a ti ń kàròyìn yìí wọn ò sì tí ì rí wọn o. Ẹ jẹ́ sáré kà á sí wa létí gbogbo ìwé ìròyìn ló gbé lónìí, ṣùgbọ́n ẹ jẹ́ n kà á bí Sahara Reporter ṣe gbé. Gunmen attack estate in Abuja suburb, abduct church deacon. Ẹ jẹ́ n kà á sí wa létí kẹ́ ẹ lè bá a gbọ́ bí wọ́n ṣe sọ lónìí. Wọ́n ní the gunmen reportedly operated freely for over an hour, holding the resident hostage during the operation. Armed kidnappers stormed the Grow Home estate located within the Kuchibuyi Chukakore axis of Kubwa in Buhari Area Council of Federal Capital Territory (FCT) in the early hours of Monday, abducting a resident identified as Deacon Joshua. Ṣẹ́gbọ́ wọ́n ya wọbẹ̀ ní o, wọ́n sì gbé díákónì lọ. Wọ́n gbé díákónì lọ nílùú Àbújá lónìí náà ni o. Ṣe rí i pé ó ti dójú ẹ̀ báyìí o. Again, Canada, according to the source who spoke with Sahara Reporter, the attack occurred between 12:00 a.m. Oru and 1:30 a.m., causing panic among the residents of the usual quiet neighborhood. The government reportedly operated freely for over an hour, holding the resident hostage during the operation. Ó ti dábùjá wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn o. Ìta mú wá lánàá, ẹ rántí pé ìta mú wá lánàá pé ìlú Èkó la dárúkọ, ṣùgbọ́n àwọn ará Àbújá ó ti kàn wọ́n kú o. Díẹ̀ ó ń wá sọ̀rọ̀ kí lọ náà nìyẹn o. Àbí ó wá sọ̀rọ̀ kí lọ díẹ̀ náà nìyẹn o. Ó ti sú mi o, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Alága kánsù kan ló sọ ọ́ lónìí ní Benue nígbà tí ó rí ibi tó ti pa àwọn ènìyàn rẹ̀ bí ìgbà téèyàn pa adìyẹ ní Benue. Bẹ́ẹ̀ ló ṣe sọ pé ó ti sún òun, ayé ti sún òun o, wípé òun ò sì rí sí irú ìgbé ayé randanrandan irú eléyìí tó ṣẹlẹ̀ ní Benue yìí o. Nígbà tí alága kánsù náà tó pariwo síta níbi tí wọ́n ti rí òkú ọlọ́pàá àti àwọn èèyàn tó lé ní 40. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí. Ẹ bá gbọ́ bó ṣe sọ. Police officer 41 others killed by suspected herders in Benue. Ìwé ìròyìn ló gbé lónìí, gbogbo ìwé ìròyìn pátápátá ló gbé lónìí. Abala ǹjẹ́ ẹ ti gbọ́ àti ọ̀rọ̀ tó ń lọ òun náà ni ilé ìta ń sọ yìí. Chairman of Goa West Local Government Area in Benue, Victor Omini, has described the recent attack on 4 communities in his council as genocide, lamenting that his people are being killed like fowl on daily basis. No fewer than 42 people, including a mobile police officer, were reportedly killed in coordinated attack on Adona and Ume Yolaha and Seubiam community between Saturday and Sunday. According to a local resident who identified herself simply as Agatha, the Sunday attack on Adona and Naume community alone claimed no fewer than 30 lives. She said children as young as 2 years old were among the victims. Ṣètúgbọ́ ojúmọ́ kan adé ń pariwo à ń kí à ń sá ọ̀pọ̀lọpọ̀ sí láwọn ọ̀bẹ tó kú. Ṣé bá sì máa bá a lọ lélẹ́yìí tí àwọn ẹ̀yà kan wọ́n á sì kó àwọn ẹ̀yà yòókù sínú àdánwò. Ṣe rí nǹkan báyìí. Ẹ fi èrò tí yín sí comment section nù. Ẹ jẹ́ ká mọ èrò tí yín ní comment. Àdó ló ti bú gbàmù ní báràkì sọ́jà tó wà nílùú Àbújá. Explosion rock Mogadishu barrack in Abuja, kill 1 person, injure others. Ẹ tún gbọ́ ó lágbára o. The disease was believed to be a suicide bomber
who was prevented from carrying out a large attack. An explosion occurred at the Mogadishu barrack in the Federal Capital Territory, Abuja, on Monday, leaving one person dead and another injured. Ọlẹ̀ ń gbọ́ yẹn o, àwọn oríṣiríṣi àwọn ìròyìn abàmì náà ló ń jáde wá láti Nàìjíríà. Òun náà la ṣe mú wá fẹ́yìn èèyàn wa pé ǹjẹ́ ẹ ti gbọ́ o pé kí ni ọ̀rọ̀ tó tún lọ náà nìyẹn lọ́wọ́lọ́wọ́ tó ń jà rìnrìn bí iná inú ọyẹ́. Ẹ bá láìkè tó ẹ bá share ẹ bá pín ẹ jẹ́ kó máa lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n yẹ̀yẹ́ Gumi ní Saudi Arabia, wọ́n yẹ̀yẹ́ wọ́n fojú ẹ̀ gbolẹ̀ lónìí. Gbogbo ìwé ìròyìn gan ló dẹ̀ ti gbé. Saudi Arabia stops Sheikh Gumi from performing Hajj, deport him back to Nigeria. Ṣé ẹ rí nǹkan báyìí? Wọ́n dá a padà ní o pé kó má bà wọ́n lójú jẹ́. Wọ́n ti dá a padà wálé o. Wọ́n dá Sheikh Gumi, wọ́n dá a padà wálé pẹ̀tọ́. Wọ́n bà wá lójú jẹ́ o. Wọ́n bà wá lójú jẹ́ nínú ẹ̀sìn ẹ̀yìn alákatakítì. Ẹ jẹ́ nǹkan sí wa létí náà. Saudi Arabia has stopped Kaduna-based Islamic scholar Sheikh Ahmad Gumi from performing the 2023 Hajj and deported him back to Nigeria. Sheikh Gumi confirmed this in a post made on Monday, May 26, 2025, on his official Facebook page. He said the Saudi Arabia government had granted him a visa to enter the country for Hajj, but he was not allowed to enter Medina to begin his religious duty. Wọ́n yẹ̀yẹ́ ni wọ́n dá padà. Wọ́n wà kó bá wa ń bí. Èèyàn alákatakítí ẹ lọ tún kọ́ńtì yín náà ṣe. Wọ́n dá padà o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àti ọ̀rọ̀ tó ń lọ abala rẹ̀ náà ni ilé ìta mú wá tẹ́ gbọ́ yẹn. Ojúmọ́ kan nǹkan kan ni lórílẹ̀‐èdè Nàìjíríà. Oríṣiríṣi àwọn ìròyìn báyìí. Àti ráwọn ìròyìn ọ̀hún kò sí ètò smile náà bẹ́ẹ̀. Ìdí tá a ṣe mú wá náà ní kọ́pọ̀lọpọ̀ lè mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ o. Nǹkan ń ṣẹlẹ̀, nǹkan sì nǹkan ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó lágbára. Ẹ ti gbọ́ o pé kí ni ọ̀rọ̀ tó tún lọ náà nìyẹn lọ́wọ́lọ́wọ́ tó ń jà rìnrìn bí iná inú ọyẹ́. Ẹ bá láìkè tó ẹ bá share ẹ bá pín ẹ jẹ́ kó máa lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yìí. Abala ǹjẹ́ ẹ ti gbọ́ lórí ìkànnì iSeen TV. Ẹ bá láìkè ẹ bá share ẹ bá subscribe sórí ìkànnì yìí. Èrò tiyín ní comment section. Ẹ ṣé o tẹ́ǹtẹ́tí sí wa ní gbogbo ìgbà. Please like, share, comment and subscribe. Thanks for watching.